Bàbá rọkọ fún mi orílẹ̀ títún kọrin ní mògùn alágbẹ̀dẹ àgọ́kọ́. Sékélé lẹ́mọ̀ rọ̀bẹ́lé bàbá tó bí yín lọ́mọ ṣàgàdá ńlẹ́rọ̀ bẹ́ẹ̀rẹ̀. Ọbẹ̀rẹ̀ mọ̀gúdẹ́jì ọ̀dọ̀ wọn gógó lé bàbá yín. Ọmọ fínẹ́ bí alágbẹ̀dẹ ọba fínẹ́. Wọ̀rọ̀wọ̀rọ̀ bí alágbẹ̀dẹ ọba rọ́wọ́. Tọlọ́kọ́ taládá ni wọ́n máa sọ lọ́nà ẹ̀rọ̀kọ. Wọn ní ejígbọ́jọ́ ti fún mi nírin jẹ́ èṣù ọ̀sọ̀gbẹ̀rì kó fẹ̀yìn dó òjé wò yọ́ má sì mọ̀ pé yán alágbẹ̀dẹ ọ̀ràn rin èrò àkọ́mí ńlẹ́ máa fàárọ̀ wálé olóko ká àpèké ògbómorí bàbá mi olúọmọ Látìfù Adédìgbà. Dáṣọ fúnjọ àpèké mo forí balẹ̀ ní abẹ́ òun àpèké ògbódé gbajúmọ̀ ọmọọba àlùràwọ̀. Gbogbo ilé máa rọ̀ mí lọ́rùn orin Akíbọ̀dé ẹ̀kọ́ àfìdíbalẹ̀ níbẹ̀ ń jọ adé ẹ̀kọ́ àfìdíbalẹ̀ níbẹ̀ ń èmi àpèké ògbódé gba àjùmọ̀ ọmọọba àlùràwọ̀ ọbabìnrin apẹ̀sáde bí ọba bòmí ni olólàjọ àkọ́kọ́ àpèké ògbómorí bá lọ́dọ̀ ẹ̀yìn ajuni lọ. Èmi ọ̀bẹ nìkan dìtẹ̀ wọ́n ọ̀bẹ nìkan bínú o. Àyàfẹ́ yẹn tí ọba fira rẹ̀ sípò ọ̀wọ̀. Ọlọ́jọ́ òní bá a ṣe ń wò rẹ̀ nìrẹ́ kúkú wo ni Abdulwaheed ẹ̀kọ́ àfìdíbalẹ̀ níbẹ̀ ń ní mọ́tà bákẹ́ gbogbo yín mo kí mẹ́yọ̀ ẹ̀kọ́ àfìdíbalẹ̀ níbẹ̀ ń èmi àpèké ògbódé aṣọ òwò ètè mákú òtà. Assurance gbogbo lé yín kọ́ Alájà Abdulrasaq gbogbo lé mo kí sẹ́mi olólódì kankan. Bàmí Dublin gbogbo lé yín kọ́ Tosma àti ẹ̀kọ́ àfìdíbalẹ̀ níbẹ̀ ń Bọ́kó Jacob gbogbo lé yín kọ́ gbogbo lé ẹ máa rọ̀ mí lọ́rùn orin níbo la gbé bí yín lọ́mọ ọmọ àlè yẹn nísọlé bàbá àtìyánù tí ràn kòkó mọ́lé onílé. Ọlọ́jọ́ òní mo rí bẹ́ẹ̀ yín tèmi lónìí àjogúnbá ni o àjogúnbá ni àjogúnbá ni o àjogúnbá ni gbogbo èdè tó wà lẹ́nu mi àjogúnbá ni. Ìgbàláṣọ ńgbàlẹ̀wù ìgbàlódéré kókò làgbàlá ọmọ Adéọládé bẹ́ẹ̀ ni nǹkan bá lò ní ẹnìkan lọ́la ẹnìkan lọ́túnla ẹnìkan níjọ́ mẹ́rin ẹnìkan lọ́tún ẹnìkan lòsì. Ẹ bá màmá jáfi ìbẹ̀rù dájọ́ ènìyàn járe ẹjọ́ ń bẹ lọ́rùn àdáfọwọ́ gbórí mú ẹ̀yin èèyàn ẹ máa ṣe dáadáa èmi àpèké ògbódé ọmọọba àlùràwọ̀ kọ̀tà àwọn àpèké.